kafẹ́yàwó. حديث معقل ابن يسار رضي الله عنه أن رسول الله صلى الله عليه وسلم قال تزوجوا الودود الولود فإني مكاثر بكم الأمم. حديث أبو داود لو بواتي الإمام النسائي بسند صحيح. النبي نعم فيها وياو تنفسيو تاو ناس فراين أو أنت نفسي تاو ناس فراين كفي إلي إن كان لاني because tóbìnrin náà fi máa bí máa ń lé ọkọ tí ó sì tún bí tí ó tún bí tí ó tún bí ó yẹ kí ìfẹ́ wà láàrin ọkọ àtìyàwó tí ò bá ti sífẹ̀ẹ́ ìkórìíra ni máa wà tí ìkórìíra bá sì ti wà wọ́n máa ríra wọn sáà ni torí rẹ̀ ẹni tẹ́ nífẹ̀ẹ́ sí tó náà nífẹ̀ẹ́ sí yín sílẹ̀ yìí túmọ̀ sí pé ó ti yẹ ká ti nífẹ̀ẹ́ obìnrin ká tó fẹ́ rárá kò túmọ̀ sí torí pé Islam ò gbà ká múra wa lọ́rẹ̀ ẹ máa ti wá sọ̀rọ̀ ọdún mẹ́rin bọ̀ ọdún márùn-ún bọ̀ kó tó wá di pé ẹ fẹ́ ra yín rárá o kò sí ní ta fẹ́ fi ṣe kọ́lọ̀ oṣù mẹ́ta oṣù mẹ́rin kí la fẹ́ fi ṣe ẹ fẹ́ ra yín tẹ́ bá fẹ́ ra yín ìfẹ́ òdodo ọ̀wà nítorí wípé àdéhìí kan sọ pé jubilati nufusi àbí jubilati nufusu ala hubbi man ahsana ilayha Ọlọ́run ti ṣe àdámẹ́ẹ̀mí lórí kọ́ máa nífẹ̀ẹ́ gbogbo ẹni tó bá ṣe dáadáa sí o lè fẹ́ yàwó sílé ní ìsìnkọ́ máa ṣe dáadáa sí kọ́ máa nífẹ̀ẹ́ rẹ̀ òun náà lè máa ṣe dáadáa sí ọ kí wọn náà máa nífẹ̀ẹ́ rẹ̀ ibi tí wàhálà ti máa ṣẹlẹ̀ náà ni wàá ìdá ìwọ́n ń sa ìdá síyàwó kò ní fẹ́ràn rẹ̀ kọ́dà wọ́n bá máa bùn lówó kọ́ máa rọ̀ jówó sí lápò òun náà hùwà ìdá sí ọ wọ́n náà lè nífẹ̀ẹ́ rẹ̀ kọ́ bá máa wẹ̀ ń gbogbo ìṣẹ́jú kọ̀ọ̀kan kọ́ máa tọ́jú kọ́ máa tọ́tì nígbà tí ìwà rí tó bá ti jẹ́ ní tẹ́ǹjọ́ ń pààrọ̀ láàrin ara yín ìfẹ́ ọ̀wà náà ni ẹni tẹ́ ẹ nífẹ̀ẹ́ sí nínú obìnrin ní kẹfẹ́ tó sì jẹ́ bímabíma lódodo à ń fẹ́yàwó kálíbà sọ abẹ́ wa à ń fẹ́yàwó nítorí kálíbà ní ẹni tí ò ní jẹ́ ká máa wò kú ká máa wò ta ṣùgbọ́n ọmọ náà ṣe kókó ọmọ ṣe kókó nítorí ẹ̀ tọ́mọ bá ń bẹ ìmọ̀ tó ṣe sábàbí àlékún fẹ̀ tí ò bá sọ́mọ ó lè padà bíkun yà ó lè padà bíkun yà àyàfi àwọn kọ̀ọ̀kan nínú àwọn èèyàn tó lọ ń ṣàánú wọn kódà kò ní mọ̀ pé nǹkan kan ò tiẹ̀ ṣẹlẹ̀ pé báyà àwọn òbí ma àwọn ṣe yóò máa ṣe dáadáa lọ sóbìnrin náà ni a sì bímọ kì í ṣe dandan kọjá pé obìnrin làlébù ń bẹ lára rẹ̀ bàtà nàbí sọ pé bímabíma obìnrin ò lè ṣàdédé bímọ àfi kọkùnrin náà jẹ́ bímabíma tọrọkùnrin mi nìkan dà láàmú nǹkan òṣòbìnrin ìdí mi tó fi jẹ́ pé kíní kejì ọmọ bẹ̀rù láti lọ hospital torí tá a bá ń lọ ní ìsìtọ́ hàn pọ́kùnrin ní nǹkan ṣe obìnrin yóò ti máa palẹ̀ ẹrù rẹ̀ má díẹ̀díẹ̀ tí wọ́n fi hàn pọ́bìnrin ńkọ́ òun gbádùn ọkùnrin ní nǹkan ṣe tó bá sì lọ hàn pọ́bìnrin ní nǹkan ṣe ọkùnrin gbádùn ó ẹ̀yin ti mà fáyà ni ọkùnrin ọmọ wọnà láti lé dànù wọn kàn jẹ mí lóúnjẹ ok èèyàn náà ní jẹyà lóúnjẹ ó lé ọ ní látọdún yẹn àgbọ kó sí wàhálà obìnrin yẹn wọn tún fi kún bànújẹ́ rẹ̀ tó bá lọ hàn pọ ní nǹkan ṣe bó láti wá mọ̀ pé bímabíma lóbìnrin wọn lá wo màmá rẹ̀ ọmọ yìí nìkan níyà rẹ̀ bí danger zone nìyẹn nípa pé bímabíma nítorí pé ẹ fi àwọn fámìlì wọn fi wo obìnrin yẹn wò màmá rẹ̀ ó bímọ mẹ́ta ṣùgbọ́n ó ti kọ́kọ́ ṣe 15 years nílé ọkọ kó tó bímọ alákọ̀ọ́kọ́ a sì rí ń tábà ọdún mẹ́rin láàrin àwọn ọmọ mẹ́tẹ̀ẹ̀ta kọ́kọ́ ọmọ tó tún dúró ẹni tí ó bá fẹ́rù ọmọ yóò ronú àbí òní ronú yóò ronú torí tó o bá kó sínú rẹ̀ tán tí ẹnìkan ní ọ̀dà àmọ́ ó rí pé masha Allah la quwwata illa billah ọmọ méjìlá nìyá rẹ̀ bí gbogbo àwọn ọmọ yìí sì wà lálàáfíà àwọn àǹtí rẹ̀ náà lọ lé ọkọ kálukú ń bí ma ní wẹ́rẹ́ àdúrà gbà àbí ọgbà ibi tó yẹ kó o dúró sínú tí wọ́n bá ní ẹ ó mú sùn kínní kan wá ó mú kínní sẹ́wọ̀n pé à ń tún bọ̀ wá bẹ́ẹ̀ o wọ́n ní o kó su wá ṣé ó kó su lọ àbí ò ní kó su lọ ẹ dáhùn àwọn tó ti fẹ́ yàtọ̀ bẹ́ẹ̀ kó su lọ àbẹ́ kó su lọ à ń bọ̀ wọrí iṣu tẹ kó lọ tí ó bá tọ́ ẹ gbà su yín padà eléyìí ń jẹ́ báwọn ìyẹn ni pé bá ń ṣe màpóbìnrin jẹ́ bímabíma nù á wo màmá rẹ̀ á wo àwọn àǹtí rẹ̀ táwọn bá ti síwájú rẹ̀ lọ́ọ́lé ọkọ kí ló dé tánàbí sallallahu alaihi wasallam ẹni tẹ́ nífẹ̀ẹ́ sí tó náà nífẹ̀ẹ́ sí ní kẹfẹ́ tó ránàbí ọ̀fẹ́ kẹfẹ́ yàwó kẹ́ lè dànù ẹjá ké sáàrin ẹ o
torí ẹni tá a fẹ́ràn sáà máa lé àìlè o ìdí nu tó fi jẹ́ pé nínú bẹ́ẹ̀ ṣe nífẹ̀ẹ́ obìnrin iná ní pé ẹ má fẹ́ láì jẹ́ pé ẹ rí àwọn àdéhìí ọwọ́ àtọ́ka sí fún wa kó sẹ́ni tá a rí èèyàn ò ní feeling kan sí pé yes eléyìí wù mí torí pé àwọn ẹlòmíì jùmùd ń dà wọ́n láàmú jùmùd òun náà ní kákàgán sójú kan náà ká má má bá ṣe túraká wọn làwọn fẹ́ fẹ́ ọmọ rẹ ní ọ̀fẹ́ bọba fẹ́ ọmọ rojú rẹ ń gbọ báyà ìfẹ́ wọn rò pé yẹyin kí wọn náà ọmọ ya dùndú ó wo ta lọ fẹ́ Islam ọkọ wa bá torí pé náà ni wọn náà fi bẹ̀rẹ̀ sí ní dìvẹ́lọ́pù feeling kan fún pé yes obìnrin yìí wù mí tọ́ ànábì ń fẹ́ kẹ́ ẹ fẹ́ ní tẹ́ ẹ nífẹ̀ẹ́ sí torí kẹ́ ẹ má bàa kọ́ lẹ̀ torí ìbànújẹ́ ńlá ni wọ́n kọ́ lẹ̀ ó sì jẹ́ bímabíma torí kọ́ mọ́ bàa dípẹ́ padà lé lọ nítorí pé tí kò bá jẹ́ ni tí ń bímọ díẹ̀ nínú àwọn èèyàn ló lè ṣe sùúrù fúnru rẹ̀ tí wọ́n bá ṣe sùúrù gan fámìlì rẹ̀ lè má lè ṣe sùúrù àwọn kọ́lọ́bà fẹ́yàwó bá gbogbo ìgbà tó máa ti wọ́ wá wọn pé tọ́ akọ olóńgbò yìí ń kọ́ ìyàwó rẹ̀ fá wọ́n máa pè lákọ olóńgbò ṣe olóńgbò la fẹ́ ni ní Yorùbá lẹ́wọ̀ wọ́n bọ̀ lé lọ tọ́ anabi ní fa inni mukathirun bikumul umama yawmal qiyamah ọ̀rọ̀ bímabíma o anabi lé ẹnfàsì lé lórí torí mo fẹ́ fi pípọ̀ yín mo fẹ́ fi ṣe fáàrí níwájú gbogbo anabi yòókù tó bá dijọ́ gbẹ̀ndàl qiyamah torí pé anabi wa ni ó pọ̀ jù lọ́mọlẹ́yìn sallallahu alayhi wa sallam èmi àti wọn náà láti contribute tẹ́lẹ̀ yóò fi sẹ́ kábímà a sì dúpẹ́ fọlọ́ pé àwa Yorùbá a máa bímọ dáadáa sáhùn àlàlá ọ̀pọ̀lọpọ̀ lè dáhùn o sọ̀sẹ́ mọ̀ pé bíbá yín nìsín ìtànàbí ń sọ ọ̀pọ̀lọpọ̀ ò sì ràn lọ́wọ́ fún bí ó ṣe ṣe pàápàá láwọn ìlú kan tó bá ti bímọ kan ó ti tó ọmọ méjì ó ti tó wọ́n ní kàkà káwọn òbí ogún àwọn a sì fi bí ẹyọ kan ṣoṣo ọ̀gá tí wọ́n mọ̀ bóyá ẹyọ kan ṣoṣo lébùrà làwọn bí tí wọ́n máa tanra wọn jẹ torí ẹ̀ gbogbo àwọn àṣàkáṣà àwọn àṣà burúkú kan tí ò ní láárí kó wọn bá bímọ wọn lè ní ọmọ bẹ̀rẹ̀ òsì bẹ̀rẹ̀ bí àdúgbò kan bẹ nílùú kan bẹ wọn tanra wọn jẹ torí ẹ̀ lẹsẹ rí ọ̀pọ̀lọpọ̀ nínú àwọn èèyàn ìgbà tó kú ó fi owó sílẹ̀ bíi 10 billion naira sówó kékeré nu àwọn afọmọrondo méjì lẹ owó ń pọ̀ jù wọn lọ àbí ọ̀pọ̀ jù wọn lọ lára àtàwọn bá máa wá àwọn bá máa gbowó wọn bá máa kówó ńgbà tí wọn kúkú pọ̀ bí kẹ́nìkan máa bú ọbọ̀ láti ta ni kọ̀sọ̀kọ̀ tí wọ́n bá pe àwọn ará ilé sí ọ tó máa tú wọn lẹ̀ sí ọ ó ti wá mọ̀ kékeré ní ọmọ méjì náà tú wọn lẹ̀ gbogbo yẹn jẹ baba láyà àmọ́ tó bá mọ̀ pé ọmọ tí ń bẹ́lẹ̀ wọn lọ bí 50 kìnnìkan àwọn ètò gbàgbọ́n wájú jáde àwọn ètò gbàgbọ́n ẹ̀ jáde gbogbo wọ́n kò ti túlẹ̀ torí ẹ̀ ó sì jẹ́ arzikì kálukú tún kó wa ni níìsín gbogbo wa níìsín ewu lẹ́gbàá lọ́dọ̀ bàbá yín ebi kálukú tiẹ̀ ní gbé ká kódà gẹ́tẹ́ bá tún wò dáadáa ọ̀pọ̀lọpọ̀ ọmọ ó ti ní ju bàbá rẹ̀ lọ kí bàbá rẹ̀ ó tó kú so alhamdulillah torí de eléyìí báyìí ọ̀rọ̀ ká máa de ṣòkòtò má di gbangban ká de yẹ̀rì má di ká pa àbí mama torí kan kìíní kankan òwe tá a bí gan kọ́lọ̀ fún wa tọ́ ẹ gbọ́dọ̀ sáwà là ń tọ́ ní àbọ̀dọ̀ tọ́ba kìí ṣe bíi ti àwọn kan o tẹ́wàá kàn máa bí makalẹ̀ náà tí wọ́n dá àlùmáńjìrì o mo rò pé yé wa torí pé ẹlòmínà ti ń ro ní ìsìnkú yes that is the best solution kí wọ́n kàn máa bí wọn dàálẹ̀ pé àbí òye torí pé àwọn Yorùbá náà kú ti ń ṣe bára àwọn míì nu Yorùbá ti ń ṣe bára wọn kà tí ì rabọ ni mo rò pé gbogbo ẹ̀ ń fura torí àwọn Yorùbá náà ti ń ṣe bára ni wọn ò tí ì rabọ bára ni so kìí ṣe báwo kìí ṣe kó bí makalẹ̀ báyẹn o kọ́ wọn á da wọn má títì ọlọ́mọdé o ó gbìyànjú níwọ̀n bá bó ṣe lágbára ma ọlọ́wọ́n bá wà á ràn ọ́ lọ so torí pé ẹni tó níbi tí ń náwó sí àrísìkí tọ́lọ̀ máa ń fún wa ìmọ̀ tayọ tẹni tí ò níbi tí ń náwó sí bíbi tí kálukú sì ń náwó sí bá ṣe pọ̀ sí bẹ́ẹ̀ lárísìkí ó máa pọ̀ lọ́wọ́ rẹ̀ aláàánú lọ́lọ́ nítorí délé ẹ sì má ṣe kanra mọ́ ọmọ láéláé báyìí náà lẹ kó mi sí kí ni wọ́n kó mi sí wọn kó mi sí nǹkan kan àfi dáadáa kí ni èèyàn máa dùn sórí tọ́lọ̀ ń ṣe fún nítorí pé wọ́n mọ àwọn ọ̀sẹ̀ wà ìbára náà la ṣe sábàbí tí wọ́n fi wá tí ó bá sí ẹ̀yìn tẹ́ gbìyànjú bá ṣe wá ìbọn wọn bá wà níbi tọ́lọ̀ mọ̀ pé yọ wà ní torí délé ẹja ran àwọn ọmọ wa lọ́wọ́
bàbá tí ó ti torí kébi ọmọ pọmọ tó pebi mánú Ọlọ́run bọ̀ wá sínà fúnjọ́ kan bẹ́ẹ̀ ni màmá tó ti torí kébi ọmọ pọmọ tó pébi mánú Ọlọ́run bọ̀ wá sínà fún náà lọ́jọ́ kan àwọn ọmọ tẹ́ rí yẹn wọ́n padà di rẹ̀ mí lẹ́kún nísìnyí ọmọ lè bí makalẹ̀ nísìnyí káwọn ọmọ pọ̀ wá di kẹ́ ẹ mọ́ rẹ ni tí ó ya èèyàn ńlá nínú wọn gidigidi ẹni tí ó jọ ọlọ́lá ńlá nínú wọn yóò jáde Ọlọ́run èèwọ̀ ta ni bàbá ta ni ìyá kó tó sọ̀yàn dín tí ó bá sọ̀yàn dà àwọn èèyàn tẹ́ wò tẹ́ rí pé wọ́n ga láyé nísìnyí tá ń mọ bàbá wọn tá ń dáyà wọn mọ̀ so eléyìí túmọ̀ sí pé gbogbo kálukú wa náà kásá ti jẹ́ ní tánìyàn wa dà tàbá bí ma ká tọ̀ wọn gbàgbára wa bá ti ṣe ma èsè dandan kó lọ fọmọ sílẹ̀ wo lówó iyebíye èyí tágbára rẹ̀ ká fọmọ síbẹ̀ ọmọ tí ọ̀sá gbọ́dọ̀ jókòó kalẹ̀ ńgbà táwọn ọmọ ọlọ́mọ ń lọ sílẹ̀ ẹ̀kọ́ gbogbo kálukú náà bí sukú ìjọba náà la lọ tọ kótó di kó dolówó ẹni tó bá lówó kó lọ bí tó lówó ẹni tó lówó kó dúró bí ẹlẹgbẹjẹgẹdẹ Ọlọ́run forí sí ilé kíó fọmọ rẹ̀ sílé kíó kò tún burú ẹlẹ́kẹta kọ́ mo tún ma kọ́ sẹ́kùn ẹ̀rí pé ńgbà tẹ́ bá fi ṣe débi kan Ọlọ́run ti fọ̀nà kálukú hàn so ẹ̀ ní tí kú tí mi yóò ti máa dùn pé àmàdúpẹ́ fọlọ́ Ọlọ́run bó jẹ́ kí gbogbo wa ká dunnú káyìn ẹnu àwọn olùmọ̀ ìsìláàmù sì kò lórí pé ká fẹ́ yàwó ńkọ́ àròfin ṣẹ̀ríà ni kí wọ́n á ló dé tí ṣẹ̀ríà fi gbà pé ká fẹ́ yàwó gan etí ń bẹ́ẹ̀ òun náà làwọn nǹkan tí ń bọ̀ yìí alákọ̀ọ́kọ́ i'faful furuj Ọlọ́run fẹ́ ká ṣọ́ abẹ́ wa tí wọ́n bá ṣe zina tí wọ́n ṣe ìbàjẹ́ kí làwọn náà máa ń pè wọ́n ṣèṣekúṣe ó ṣekúṣe màlọ́mọ́ ẹ rí i pé níta ń pè ń ṣekúṣe o iná lọ́kọ àtìyàwó ń ṣe sẹ́nìkan lè pè ń ṣekúṣe ẹnìkan lè pè ń ṣekúṣe kódà wọ́n tún tara rẹ̀ gbalada yàtọ̀ sẹ́ni tó lọ ṣèṣekúṣe ọkọ àtìyàwó ń gbalada àwọn ṣekúṣe ń gba kíni àwọn ń gbẹ̀sẹ̀ àti ṣọ́ abẹ́ wa torí pé Ọlọ́run ọba tó dá wa ọmọ tó fi sí wa lọ́kàn tó fi sí wa lára nípa ìfẹ́ pé èèyàn máa wẹ̀yìn oríṣi kejì tí ọba wa sọ́nà ká ríra wa gbọ̀nà tọ́tọ́ á máa wọ́nà àti ríra wa gbọ̀nà tí ọ̀tọ̀ ìdí ni tọ́lọ́ wọn bá fi sí ọ̀nà tọ́tọ́ fún wa tá a máa gbàgbọ́ bùkátà anídìí èèyàn oríṣi kejì ń tá a máa gbalada láì dẹ́ṣẹ̀ kọ́mọ́bà tún wá jẹ́ ẹ̀rí pé Islam dá púpọ̀ ó ní fẹ́yàwó ó ti fẹ́yàwó tán kí ló wà lọ́ọ́ di zina sọ̀rọ̀ pé kò tí ì níyàwó ṣe zina ó níyàtọ̀ lọ ní kí wọ́n fi jẹ́ ó ti wá tún níyàwó rí ó wá ṣe zina ìyàtọ̀ lọ ní wọ́n fi jẹ́ ńkọ́ ó tún ga gbogbo onílàákàyè náà ó sì yé pé ńgbà tí ò tí ì níyàwó tó ṣe zina ó lè jẹ́ pé nǹkan tí ń bẹ lára rẹ̀ ló tì í títí tó fi lọ rọ́ọ̀lù kò sì ríbi tí yóò ti gbọ́ bùkátà rẹ̀ tọ́tọ́ ọ̀dà kò burúkọ jẹ gbọ́ ọgọ́rùn-ún kọ́mọ́ bá ṣerú ẹ̀ máa ń jọ mi ẹ̀ sì tún lọ gbé pamọ́ fọ́dún kan jaldu mi'atin wa taghribu 'amin yóò jẹ gbọ́ ọgọ́rùn-ún ẹ̀ gbé pamọ́ fọ́dún kan méjèèjì ọ̀dà ẹni tó ti wá níyàwó ńkọ́ Ọlọ́run ọba ó ṣe lófin pé ar-rajm ẹ̀ sọ lóko tí èkú ẹnìkan ní àwọn ti lé ju ńgbà tó dé pé wọ́n ọmọfin Ọlọ́run sọ ma pé wọ́n ń tiẹ̀ àtakò ní bẹ lọ́pọlọ rẹ ló fi ṣe Islam ibi tó wá burú sí jù ní kékeré sèyàn lọ ń ṣàtakò sífa Ọlọ́run tó dá wa nítorí pé ọgbọ́n ò lèyàn fẹ́ pọ̀ ń gbọ́n níwájú òfin tọ́lọ̀ ń ṣe tó o bá ti gbọ́ngbọ́n kan tó takò òfin tọ́lọ̀ ń ṣe ọ̀dàgọ̀ torí délé òfin Ọlọ́run ọ̀dà Ọlọ́run ọba ṣe lẹ́tọ̀ọ́ bẹ́ẹ̀ torí ká lè ṣọ́ abẹ́ wa ẹlẹ́ẹ̀kejì nínú sábàbí tọ́lọ́run fi ṣe lẹ́tọ̀ọ́ ká máa fẹ́ra wa òun náà ní ká lè bá a ní fàyàbalẹ̀ kí fàyàbalẹ̀ ó lè wà láàrin ọkọ àti ìyàwó kí ìsinmi kó lè bá a wà láàrin ọkùnrin àti obìnrin torí nísìnyí wọ́n ti mọ̀ pé ó níyàwó òun ti mọ̀ pé òun lọ́kọ tí kìnnì kan bá rìn sí ọ lórí nípa obìnrin kan nísìnyí báyìí pé ọ̀rọ̀ fáàbù alámìnì kan padà sílé kíákíá mo rò pé yé wa torí pé tí àwọn wọ̀nyẹn ń gbé kátó fẹ́ dórí rẹ rú ìyàwó tiẹ̀ náà ní tiẹ̀
ìyàwó rẹ̀ náà ní sin ronú pé ẹ ń bolo tiẹ̀ wá ń bolo ṣe kíní kan bá ti dé yọ̀ gán mọ́ ni ẹ káàbọ̀ látàárọ̀ ń bolẹ̀ lọ ẹni tí ò níyàwó wọ́n pàdánù nǹkan púpọ̀ wọn rò pé iná ti gẹ́ẹ̀tì lágbọ̀n abẹ́ wọn gbà tó dé ta ni ó kì káàbọ̀ ta ni ó gán mọ́ pé kíni dáńfó lọ́wọ́ torí délé inṣàlá kótó di pé Ramadan ìdí sẹ́ẹ̀ sàdéhùn ẹ̀yin tẹ́ ẹ̀ níyàwó sẹ́ẹ̀ sàdéhùn kí Ramadan ó tó dé kọ́dà lómi ò lè ṣe inṣàlá ó ti rò pé bóun ti ẹ̀fẹ́ bó la àwọn máa gbé èkó mà ní ẹ̀ ń tan rẹ jẹ bí ọba wọ̀ fẹ́yàwó kókó lè kó nínú ká gbé kó ká má fẹ́yàwó àti ká fẹ́yàwó ká má lè gbé kó èwo lọ́tọ̀ kí ni sálì jẹ́nà ni kọ́ fẹ́yàwó ni kọ́ ọmọ kú báwọn eléyìí ń jẹ́ báwọn.